Dókítà Emitola Hassan Kofumi, how are you today? Bùgbà mi ní jọjọ lẹ́yìn àwọn òmùlẹ̀ o. Olóró lè jọ nínú gbó. Òṣùpá gbọ́jọ́ ọ̀run bẹ̀rìrì. Ìlà òkè gbòdú sẹ́mọ̀ bẹ́rìrì. Ó ní láti ya ẹlẹ́nu porí mi. Òbí Ọlọ́run gbà wá ni. Lọ́wọ́ ẹni tó ń ṣe ni. Tó tún dúró gbàǹgbàǹgbà kóun ló ń ṣe. Èmi àti a máa jọ rí àwọn èèyàn kan. Ṣàdédé ni mo rí Senator Banker Williams tó fòun pé wo sọ dèmi Emitola ó ti fẹ́ di mọ́gàjí onísọ. Gbogbo oore tó tọ́ sí mi nílùú ló ti fi ṣe ìfàjẹ́. Ó dá kurukuru mo bẹ́ẹ̀ kó lépa. Ó dá girigiri mo bẹ́ẹ̀ dé lókun. Èmi ò ní kí ọmọ onílé dáná kó má rí abọ́ jẹun. Mi ò dẹ̀ ní kí ọmọ ìkókó kó pèrè sùn. Èmi ò sí nínú àwọn tó ń gbèrò ìbàjẹ́ sí ọmọ alákàrà pé kí àkàrà ẹ̀ dànù kí n bá lè rí èèwọ̀ wọn jẹ. Kí ló wá dé? Kí ló dé tó ń lépa mi? Kí ló dé? Ikú rí ọkété. Ibi ń sọ ọmọbìnrin kò ṣàtẹ̀ lọ́mọbìnrin ìbéèrè. Ẹ má bọ̀. Ṣé ibẹ̀? Ibo bẹ́ẹ̀ mo máa kú sí. Ó ń ṣorí ajá dìbò ni. Òrìṣà ajá ò ní jẹ́ kó rẹrù. Ojú ló para, oyan kan para. Ó mú ẹlẹ́dẹ̀ ọ̀pọ̀ èèyàn lójú bẹ́ni pé wọn ò ráyé wá. Kàkà kó gbaṣẹ́ mọ́ mi lọ. Wà lọ síbi táwọn ìyá láyé ẹ wà. So kò sí anybody tó kú tó ń gbé wá síbí ẹ̀ ní casualty kankan láàárọ̀ ẹ̀. Kò sí any record mortality kankan láàárọ̀ yìí. Mana, yàtọ̀ mẹ́nu, baby tọ́ mẹ́nu. A ti decide láti fún Dr. Emitola ní 1 acre of land. Thank you, Excellency. A tún máa fún Dr. ní 10 million naira láti erect structure of our. Wo jẹ́ kí n sọ fún ẹ ibi títí ẹnìkan parí sí ibẹ̀ ní tèèyàn ti bẹ̀rẹ̀. Èmi Emitola mo ti di kúkọ̀ yìí. Ikú ti foríjì mi. Ikú ti dọ̀rẹ́ mi. Tó bá ní ò ní jáwọ́ lọ́rọ̀ mi. Wàá jásẹ̀. Ẹlẹ́kọ̀ọ́ ìdèrè ṣe bó ló jèrè o. Ẹlẹ́kọ̀ọ́ ìdèrè ṣe bó ló jèrè o. Oróṣọ dúdú, òdúróṣọ.
Hello, baby. Oh, good morning. How are you? How was the night? I'm fine. Who are you? Hey, bro. At my gate? Are you kidding me? Okay, Mama. Hey, baby. Hello. What's up, darling? What happened? Irú question wo ló ń bi mí yẹn? Kí ló ṣẹlẹ̀? I don't understand you. Oh, sọ fún mi tẹ́lẹ̀ pé ń bọ̀ ó tún jí wá bí. Baby, am I supposed to be writing a letter to you before I come to my husband's house? No, it's okay. I'm just worried because sọ tẹ́lẹ̀ pé ń bọ̀ and kàn jí wá bí báyìí. I don't know. It's okay. Wo ìwọ ló mọ̀ ẹjọ́ rẹ ṣé ká mọ wọnú ilé lọ. Are you actually giving me a surprise or what? Okay, yes, I just wanted to pay you a surprise visit. Ṣé mi ò ní right láti wá sílé ọkọ mi mọ́ ni? Oh, so ibi tá a bá fẹ́ wá dé you trust me ní kó máa fún mi surprise in the morning. Baby, ìwọ ló mọ̀. Let's go inside. Let's go inside. I'll show you. Like seriously, I'm not convinced. About what? About your sudden appearance at my door this morning. You're giving me a surprise visit. I don't understand. Okay, baby, jẹ́ kí n jẹ́wọ́ fún ẹ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé níbi iṣẹ́ mi, wọ́n transfer mi wá sí Òṣogbo. Mo dẹ̀ ní àwọn international clients kan tí mo ní láti meet. So that's why I came. I said it. Mo mọ̀ ẹ́. Ìwọ. Mo mọ̀ ẹ́ bí èèyàn wọ mi ni. Yes. Because kí n dédé ṣe nǹkan láì ṣe pé bóyá nǹkan yẹn pè é àbí bóyá one ulterior motive. I know you too well. Anyways, that's good. Because I've actually missed you. Really? Yeah. Kí ni nǹkan tó miss lára mi? Everything. The fact that o máa fún mi ní jọ̀ngbọ̀n. Voila. You check my phone behind me. Stop, Joe. I actually missed that. You see, Ọlọ́run ló ní kó wá. Ṣùgbọ́n àwọn Arabi ṣe é bí pé wọ́n rí ọkàn mi ni. Yes. Wọ́n mọ̀ pé láàárọ̀ nǹkan tó wù mí jẹ gangan láti inú ọkàn mi wá for the very first time ni màá jẹ. Kí ni? Iyán ni. Yes. Ó máa gún fún mi láàárọ̀ kùtùkùtù. Mo dẹ̀ lẹ́fọ̀ọ́ lé fresh wá sí wájú mátà. Kò yẹ. Tó bá gúnyàn tibí tán, àtún wá lọ gún tibí nínú rẹ̀. Baby, tó bá jẹ́ ti yán inú kitchen ìyẹn ò ṣe problem. Bó ṣe orí ti yán tó mẹ́nu bà yẹn kò lè work. Nígbà? Kò lè work. Ẹ máa lọ kí máa wẹ̀. Wá tẹ̀lé mi lọ mọ bó ṣe ń ṣe ẹ̀fọ́ jọ má bọ̀. Baby, calm down. Check on us. It's Hello Peter Bits, babe. Come see, baby, give it to me like that. Babe. Come see. Hey, darling. Bá mi ṣí gate fún Moyo. Moyo wo? My sister. Àbúrò ẹ. At last. Má ti ẹ̀rí èèyàn fojú jọ ní ilé yìí. Mo bọ̀. Ìyá kọ́ mi o. Ẹ wọlé. She's here. Hello, my darling brother. This is Moyo. How are you? I'm fine. Moyo. Kí lẹ tún fà mí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n mi ẹ wò, ẹ má dá wọn ní boss wa yẹn lóhùn. Wàhálà wọn ti pọ̀ jù. Wọ́n ti máa ń fín wa níran jù. Ó dàbí pọ́n ti gbà yẹ pé àwa ní landlord. Ayálégbé lásán ni wọ́n. So, aunty landlord, kí ni ẹ̀yin máa ń gé nínú wàhálà tó fi jẹ́ pé ẹ̀yin nìkan all the time ló máa ń bá fa wàhálà? Ẹ̀gbọ́n mi, ẹ mọ̀ pé èmi nìkan kọ́ ni mo wà nílé. But I am the only one who can confront them. Àwọn tó kò ní sọ̀rọ̀. So kí ni rẹ̀? My darling brother, you will not understand. Tell me. Ẹ wò, òfin Mósè mi ni mo tẹ̀lé. Tó wí pé. An eye for an eye, a tooth for a tooth. And do you know that an eye for an eye can actually render the whole world blind? Kọ́ lójú dojú ẹ̀mọ́ in that case.
Ademola, it's okay, Joe. What's the matter with George? You call me. Eja wọlé. Eja wọlé jọ ká lọ gist. So good to see you. Serious. My brother, you fresh am yeah. Where you go long lane? Birds of the same feather. Lady, I got your mail. Yes, but I still don't understand you. Shit. If you call you can love for meeting here now. Okay. Oh, what's on it? What's on it? Oh shit. Oh, me can like long distance with them. Oh, I put that on to gym no. Kade ni kon ti mo ti plan e tele ni ma kon ti lọ sí Èkó láàárọ̀ ẹ ma kon ma gba Èkó lọ láti kíni ni na okay ọmọ tí ma ṣe tó bá na la de ma drive de lọ de fún mi lọ ma ball straight. Okay, that's okay. All right, bro. I'm ready to time. Baby. No. I heard Port Harcourt. Oh yes. In fact, we got to a planet today. Can you imagine? Only our projects got to a different. Our clients are from Port Harcourt. Me the colleague came not telling. But my work, my itinerary, and what one in the office. Oh, she ain't jolly blowing. Actually, I have to just leave first thing tomorrow morning. My drive alone, then from alone, my board playing Port Harcourt. Okay, no wala. So, how long are you staying for? It's just a week. Probably in 5 days, but let's say give or take 2 extra days. That's week I'll be back. Better then. Let's go to bed. Sleep. No, it's not coming. Let's go and sleep. Come on. Baby, let's go to bed. Okay, come on. Bọ́dà mi, ẹ jẹ́ ká gbé yín dé airport ní Ìlọrin náà. Babes, you see, Maori, tí n bá ní kẹ́ gbé mi dé Ìlọrin sí ní airport, mo tún máa stress ni. You drive from Osogbo to Ilorin, then back from Ilorin to Osogbo. No, they can wake up. Do you understand? I wake up, then from there, I board my flight to Port Harcourt. Okay, they're about to Sabe. Alright. And please do me a favor. What? Mimi, make sure we motor and warm every day. In fact, me in mind to buy my surface. Okay. Sugar. So the battery on the rundown. Alright, baby. And Joe, not to get tired or. Oh, alright. Mag be motor too in spare tire chatty. It's bon. What else? Oh, one more thing that is very, very important. What? To baton drive. Mapping. I know you. Snapchat. It's bon. To baton drive. Mapping. Martial live video. I thought you knew. Trust us. Trust us. Right. I'll miss you today. Come on. Okay? Let's go, baby. Someone is jealous. We can do whatever we like. I'm telling you. So what do you propose we do now? Okay. Mo wò pé kí n kọ́ yín bó ṣe ń bake. Bake? Ṣé ẹ̀yin lọ sí catering school ni? Of course now. Really? Ìgbà tí mo jáde ní school, tí mi tètè ríṣẹ́. So I went for a 6-month course on catering. Yeah, that's nice. Ó ti dá mo fẹ́ jẹ meat pie or sausage roll. So mo máa lẹ́ bó ṣe ń ṣe gbogbo kí ni ẹ lọ́wọ́ yín àbí? Mo mọ̀ pé lẹ́yìn gbogbo àwọn mi ní seriously, já lọ sí kitchen.
Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi, iṣẹ́ ni òògùn ìṣẹ́, ẹni tí ò bá dẹ̀ níṣẹ́ lọ́wọ́ òun ráyé wà. Exactly. Wọ́n kàn máa tọrọ jẹ kiri ni torí wọn ò ní lè dá dúró. Yes, àwọn kan wọ́n dẹ̀ fi iṣẹ́ kíkọ́ bojú. Ṣéṣẹ́ wà nìyẹn ni. Kó lọ síṣẹ́ láàárọ̀, kó dé lálẹ́, ìyẹn gangan níṣẹ́. Àbí o, ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. Okay, ó ṣé ọ̀rẹ́ mi oníṣẹ́ ọwọ́. All right there. Of course, má pè é padà ṣùgbọ́n. Take care, darling. Ìyá ọkọ mi, ṣé mo kàn? Ó ní program kan tí mo máa ń wò ní every Sunday night. Mi ò dẹ̀ kí mix ẹ̀ for anything. Bóyá kẹ wọnúlé lọ tí má ti wò tó ẹni padà wá wò. Or better still, kẹ wò láàárọ̀ là. Ẹ ṣàmọ̀ pé ẹ kì í ṣe nǹkan kan, ilé lẹ máa wà. Ṣé gbọ́? Ìyàwó mi, ṣé ẹ̀ ń try láti sọ pé mi ò níṣẹ́ nìyẹn? Àǹtí Moyọ̀, báyìí ń ṣe báyìí. Ṣé ẹ̀yin níṣẹ́ ni? Ẹ ṣáà níṣẹ́, ilé lẹ máa wà 247. Ẹ wo bóyá kẹ kúkú jókòó kájọ máa wò. Ó yẹ kẹ ṣé ẹ ní join abẹ máa wọlé nínú. All right, kò sí problem. Oh my God. Buying she gets. Yes. Okay, no problem. After you. Okay. Ìyá kọ́ mi. Mo ti ń lọ síbi iṣẹ́ nìyẹn. Meanwhile, àwọn aṣọ tí mo fọ̀ tó wà lẹ́yìn kúrò, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi monitor ẹ̀. Tó bá ti gbẹ, ẹ bá mi ká wọlé. Ẹ ṣáà mọ̀ pé yẹn lọ sẹ́ni event yín. No problem. Ẹ ṣé. Àwọn arìnrìn tí bá ti dé.
Hello, ìyá ọkọ mi. Mo ti wà lẹ́nu gate. Alright, ẹ ṣé. Ṣé ti bá mi kó àwọn aṣọ tí mo ní kẹ́ bá mi kó lẹ́yìn kò lè. Aṣọ. Ìyàwó mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Ní tí mo bọ́kọ mi ṣe kúrò ń bẹ̀. Ṣé ẹ ti gbàgbé? Má bínú. Kò sí wàhálà. Má lọ check ẹ. Kò sí wàhálà. Báwo ni ṣe ṣe àti jẹun ṣá? Má check ẹ. Mi níbi tí mò ń lọ kí n máa jẹun náà ni. Ẹ̀gbọ́n mi ni bí kò sí nílé ó wà nílé náà. Mo gbọ́ tí ẹ̀ ń kanlẹ̀kùn mi lẹ́ẹ̀kan but mo ń lo restroom lọ́wọ́ ni. Ṣé kò sí? Ẹ lè imagine bí mo ṣe ní kí n lọ sẹ́yìn kulẹ̀ kí n lọ check àwọn aṣọ tí mo fọ̀. Ẹ believe pé okùn yẹn ti já, gbogbo aṣọ yẹn ti wà lẹ́lẹ̀, ó ti tútù dọ̀tí egi. Ẹ dúró náà, ẹ mean pé àwọn aṣọ tẹ́ sọ fún mi pé ẹ fọ̀ láàárọ̀ yẹn. I'm telling you everything ó ti dọ̀tí as in iyẹ̀pẹ̀ ti stain ẹ̀. Kí ló wá lè já okùn ní sí? Báwo mo ṣe fẹ́ mọ̀ mí mọ́, wọ́n tún ní pé òkè kí n tiẹ̀ tuntun fọ̀. Omi ni òyọ yìí, ó ti sún mi. Oh, that's true. Omi ò lè yọ. Bẹ́ẹ̀ ṣe lọ láàárọ̀ ní NEPA mo lọ. So omi lè pump omi. Oh my God. Are you saying I have to go outside now to get water? Yeah. Only that is locked. Cleaning. I will have to go because I don't even know when they will bring the lights. Sorry. This is very annoying. Sorry, Sorry. Oh, sorry. Sorry. Lẹ́ẹ̀mejì lọ́jọ́ kan náà. Òkun láyé o. Just can't imagine myself. Clothes that I've washed in the morning before leaving for work. Dèbè bá gbogbo ẹ̀ lẹ́ẹ̀bẹ̀ yẹn. Everything ti dẹ̀tí padà. I have to start all over again. No, ìdílé kò tún sómi. Okay.
Ojú mi kọ́kọ́ nílé. Wọn ò múná dé kó fi pọ́ǹpù mi. Kí ló mú wá dénú stọ̀? Bẹ́ẹ̀ni. So wọ́n wá tọ́jú omi pamọ́ fún mi ni. Èmi ló máa mọ̀ pé mo burú. Hello, boss. Kalesa. Oh, if I travel. Oh, okay. Of course, why not? 8 a.m. I'm not worried. 6:30 go at the office. Of course, sir. Trust me. 6:30 I'll be in the office. Of course, trust me now. Anything for you, boss. All right, sir. Okay, can you save Johnny Lola, sir? All right. Odar, sir. Eshe. Money nas lost on say. So that my tete ji. Mom, fine.
káàárọ̀. Ẹ káàárọ̀. Báwo ni night? Very fine. Ẹ wo, mo ti ń lọ ibiṣẹ́ nìyẹn. Okay, Kenny lovely day. Kí ni okay? Ẹ wo ẹ wá bá mi ṣí gate jọ. Always at your service. Okay. Yay! Ẹ lè believe pé táyà mọ́tò yìí ti lọlẹ̀ ṣá. Oh my God! Bóyá kásáré change. Spare tire yẹn kọ, ló gbé etí tẹ̀. Spare tire. Ẹ wo ó fẹ́ lọ gbé bàbá mo ti lé ó lè máa pa mí. Sorry. Kọ́kọ́rọ́ gate kan. Bóyá kí dà. Kí ìwọ ṣáà wà lọ́wọ́ yín, ṣé kò sí kí lọ́wọ́ yín ni? Ẹ̀yin lẹ lò last lánàá. Oh my God, kò sí kí lọ́wọ́ mi, ẹ ṣe kẹ́ ẹ̀wọ́ time ti ń lọ, ọkọ mi máa pa mí. Okay, ó máa wá bí tá máa ń fi sí. Ó yá ẹ lọ mú. Okay, máa lọ bá yín. All right. Àǹtí Mọ́yọ̀! Kí ló wá ń dá wọn dúró bá irú wàhálà ò lè lé mo ti lé Ọlọ́run ẹ lọ check wọn. Àǹtí Mọ́yọ̀ ṣé ti rí ni? Inú ni mò ń wá látẹ̀. Ibo ni kọ́kọ́rọ́ gé? Bó tí kò lè wá lè fi sí. Mi ò rí ibi láti ẹ̀ máa fi sí níta náà mi ò rí bẹ́ẹ̀. Mo ti pẹ̀yìn lẹ̀ lò láti. Mi rí èyí Jésù. Àjọ wa ń wá kó síbi tí mi ti tù tán nínú ìgbà látàárọ̀. Mo ní kí ìfẹ́ wà sí gbogbo bíbá. Ní ìdáná kò tiẹ̀ wáyé mi. Mo kí tí mo fi wá mi. Jẹ́ kí n wá bẹ́ẹ̀. Ẹ tún wo ó yẹ abẹ́ tébù yìí náà. Time. Ó yẹ ẹgbẹ́ mi wọ abẹ́ tébù yẹn. Time ti lọ. Kí la fẹ́ ṣe báyìí? Ẹ tún lọ wo. Ẹ lọ wo bẹ̀yẹn náà. Ibo ni kí ìwà wà báyìí? Gbogbo bóyá kí n tún wo bíbà iná. Nǹkan tẹ̀ ti gún mi lórí gan. Query letter care. Sir, please let me explain. So I can explain. Hello? You are Kuba Olele, Ọlọ́run, query letter. Okay. So it's dinner for 8. Alright. Yeah. Ciao. Ìyàwó mi, kí ló ṣe ń tẹ ṣe ń wà mọ̀dé? Ṣé torí ọ̀rọ̀ ìṣẹ́? Kò yẹ kí yẹn bọ́dà yín náà, it has not gotten to that. Tó bá ti wà jẹ́ pé wọ́n ṣẹlẹ̀, kí ni ó wà ń bẹ̀, kí ni nǹkan náà? Ṣé owó wọn lè fi ń jẹun yẹn? Ṣáà ń jẹun ẹ̀ wọṣọ tó wà òkè. Ṣé wọ́n yẹ kí yẹn bọ́dà yín? Bẹ́ẹ̀ kó bá pé dalẹ́ kan, àyọ̀ ń bọ̀ lórí. So cheer up.
Ademola, ẹ ṣé. Meanwhile, talent bá sọ̀rọ̀ lórí fóònù. Oh, it's actually a friend tí mi sì rí ní. Kò sí ní Nigeria, UK based. Ó wá travel wá sí Nigeria. So, èmi àti ẹ̀dẹ̀ tí máa ń sọ̀rọ̀ gan-an, he knows about my trying to secure a job. He knows about gbogbo mo ní gbìyànjú láti get iṣẹ́. So, ó sọ pé kí n má worry pé òun ní àwọn connections kan ní Nigeria. So where la ṣe fẹ́ meet over dinner, ká lè discuss everything. That's good news. Yeah, it's it. Ọlọ́run á tẹ̀jẹ́ kó bọ̀ sí. Amen. Àmọ́ èmi máa ti wà careful. Ẹ má jẹ́ kó take advantage yín. Torí mo mọ àwọn ọkùnrin ìwà wọn ò dáa. Yes, and again wọ́n tún ní sweet mouth. Ọmọ máa ṣe pé àwọn fẹ́ help yín, meanwhile he's just after your skirt. Nǹkan tó wà lábẹ́ skirt yín ló ń wá. You're sounding like I don't know. Of course mo mọ̀ now. Àǹtí òun bá sọ pé òun ní ọgbọ́n ní á fi hàn pé òun ní ètè. You should trust me now. Mo máa make sure pé kò rí colour skirt mi títí tó máa bá mi get iṣẹ́. Tó bá wá bá mi get iṣẹ́ tán. Ètí mi sọ. Àǹtí Moyọ̀, mo trust yín. Bẹ́ẹ̀ tiẹ̀ ẹ̀wò ẹsẹ̀ ti ríṣẹ́. I cannot wait to bẹ̀rẹ̀ iṣẹ́. Kí n tiẹ̀ tó bẹ̀rẹ̀ iṣẹ́, mo ti ra àwọn ọ́fíìsì years kan ní báyìí. Mo máa ń wòyìn bẹ́ẹ̀ ṣe máa ń lọ sọ́fíìsì. Àwọn aṣọ yìí máa ń fàyàn bọ̀. Mo máa ń wà too conservative. Ó sì mọ̀ pé èmi ti fẹ́ máa rí. O ní expect kí n máa ṣe rálẹ̀ lọ́wọ́. But ríǹgì yẹn kàn kí n ṣe rí lọ́wọ́ yẹn bí kan. Ọgbọ́n Àǹtí Moyọ̀, tí brọ́dà yín bá ti yọ láti bí wọ ibi, màmá front ẹ̀ sí. Ọ̀pọ̀ náà ẹ̀jẹ̀ ti wà bẹ́ẹ̀. Hope it's not what I'm thinking. I can't cheat on my baby. Nah. Oh my God. Ṣé àǹtí ìgò owó ìdá àwọn ìṣọ́kọ̀ fún àwọn àgbà ìkàtúndé wà ní máa sùn sí ìyàwó
ọkọ mi ẹ pẹ̀lẹ́ báwo wà ní ṣé mo pé bí mo ṣe ṣí gate lẹ ṣe wọlé yẹn ẹ lè bí mi pé mo lo oògùn orúkọ mi ò mọ̀gbà tí mo gbàgbé sùn lọ ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́ báwo ni wà ní ibo lẹ wá sùn sí ibo lẹ lọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín àti mo yọ ẹ sọ̀rọ̀ náà kí ló wá dé tẹ̀ ṣe wá wálé lánàá ibo lẹ sùn kí ló ṣẹlẹ̀ ṣé kò sì ṣe wá òkè ẹ jẹ sọ̀rọ̀ ìdíláyé o. wá iyọ̀. So, aṣọ tí mo lọ gbà lọ́dọ̀ tó lọ. Lovely. Wow. This is so beautiful. Designer yẹn try go. Wow. But ìgbà wo lẹ dé area ìgbà tẹ̀sí ń sáré mọ́tẹ́ lọ. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ wá kí ọkọ mi nílùú yìí? Besides, mo ní àwọn ọ̀rẹ́ kan tó ń gbé ládùúgbò. Àwọn lọ actually recommend tailor for me. Owó tí mo máa ń ṣe lọ́rọ̀ àwọn tailor yìí pé wọ́n máa ń wà bẹ́ẹ̀ nípa. Kí wàá nìkan náà? Ẹ̀gbọ́n báwo ni wọ́n ṣe máa ránṣọ dáadáa tó báyìí tí kò ní mọ̀ bó yẹ kó òun lọ? Ṣáà ọkọ lẹ́ńdẹ́ gbé fún mi. Òótọ́ ni ó ṣàmọ̀ ọ̀rọ̀ àdúgbò wa yìí. Tailor yẹn ní pé for the past 3 days wọn fún wọn níná láti gbà kó lè lọ. So anyways, tí wọ́n bá fún níná dé èmi náà máa lọ. Well, aside that, it's actually very beautiful. Very beautiful. Mo dẹ̀ mọ̀ pé you will be the admiration of everyone in party. Wọ́n kàn máa wò wá. Hey, fọ ẹjọ́ tó yẹ Ọlọ́run engagement rẹ̀ yìí yẹn ẹ má gbàgbé láti wọ́n rẹ̀. Hey, àǹtí Moyo ní pàtó yẹn mo máa lọ pẹ́pẹ́ dem gidi gan ni. Na real pẹ́pẹ́ dem gan. I'm telling you. Bọ̀ ìyàwó mi kí ni pẹ́pẹ́ dem tẹ wá sọ yẹn òun ló jẹ́ kí wọ́n ti gbé. Ìyá ń fọ ìyàwó kọ mi. Ìyẹn pé ní pa ni o. Ẹgbẹ́ ń sọ ẹ lọ dáná. Ẹ pẹ̀lẹ́. Aṣọ mi báyìí kí ló ṣẹlẹ̀? Ẹ̀wù mi mọ̀ bí nípa ṣe múná dé wọ́n wò pé kí n sáré bá yín lọ pé aṣọ yìí ti fáyìn jù the only thing tó fẹ́ bàjẹ́ ni bó ṣe rí yẹn moreover mo wò pé tèmi lẹ̀ ń ṣe tẹ́ǹsì oúnjẹ fún mi kitchen pé kémi náà pay yín back for good. Ẹ mọ̀ bọ̀bọ̀ mi ò rán yín ṣẹ́ náà ẹ ṣáà mọ̀ pé mo ń wọṣọ ìlọ pátí lọ́la. Mo fẹ́ ṣoore ni náà máa jẹ́ kó rẹ̀ dìbí mọ́yàn lọ́wọ́ ṣe ń bínú ni. Rárá kò sí nǹkan tí mo lè ṣe sí ẹ náà wọ̀ rí. Kò sí ti bàjẹ́ kò sí wàhálà ṣe mọ́. Ẹ náà wọ̀ rí kò sí wàhálà. Bóyá ó lè rọ ọgbọ́n dá sí wàhálà tẹ̀. Ìyóòdè ni mo ṣe o. N ti sunkún báyìí ìyàwó mi o.
Really? Ha! Ẹ ṣé sà. Ọlọ́run á tún lé àtọ̀nà yín ṣe. Ẹ ṣé sà. As early as 8 a.m. láàárọ̀ la ẹ máa rí mi lọ́fíìsì. Yes sir, ẹ ṣé gan. God bless you sir. God bless you sir. Ó dàbọ̀. Okay sir. Hey, thank God. Ọlọ́run ṣé o, Ọlọ́run ṣé o tó tẹ̀ kó sínú ọ̀gá mi kó tẹ̀ fi lè consider mi padà. Ọlọ́run ṣé. Thank God, thank God. Ìṣètò lọ sùn sí àbálẹ̀ sí ìdí àrò. Ṣé? What am I on to? Yes. Oh, okay. Yes, sir. Okay, sir. So I should come for the interview tomorrow. Okay, sir. I'll be there by 8 a.m. Thank you, sir. Kí ni? Tí yìí ti tí jù bí mo ṣe láìpẹ́ mi. Bóyá àwọn fractures ọ̀rẹ́ yín. Yeah. Think I'm good to go. Ademola, ṣé ẹ̀ sùn ni? Sùn títí báwo? Ẹ má lọ sùn gbàgbé interview yìí o. Ṣé bẹ́ẹ̀ náà nílé ti ṣe wá mọ́ mi lára tó?
Listen. Hospital!